A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Gómìnà ìpínlẹ̀ Borno Babagana Zulum ti ṣe àgbékalẹ̀ ọ̀pá àṣẹ fún Dókítà Umar El-Kanemi gẹ́gẹ́ bí Shehu ti Bama. Ayẹyẹ yìí wáyé lánàá ọjọ́ Ìṣẹ́gun níbi tí a ti rí àwọn èèyàn jàǹkànjàǹkàn bíi Sultan ti Sokoto Muhammad Sa'ad Abubakar kẹta. Lẹ́ni ogójì ọdún ni El-Kanemi di ọ̀kan lára àwọn first class ọba tí ọjọ́ orí rẹ̀ kéré jùlọ ní ẹkùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà Zulum wá rọ Shehu tuntun kí ó ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ará ìlú kí ó sì ṣe àtìlẹ́yìn pẹ̀lú ìgbésẹ̀ ìjọba nítorí ìṣèjọba rẹ̀ ní àfojúsùn láti pèsè ìgbé ayé ìrọ̀rùn fún àwọn tí ó ti di aláìnílélórí àti àtúnkọ́ ohun amáyédẹrùn ní Bama Emirate Council. Shehu El-Kanemi wá fi ìmoore rẹ̀ hàn fún ìgbẹ́kẹ̀lé tí wọ́n ní nínú rẹ̀ bí ó ti jẹ́jẹ̀ẹ́ láti ṣiṣẹ́ papọ̀ fún àlàáfíà àti ìlàjà. Bákan náà ni ó fi àsìkò yìí ṣe ìrántí olóògbé bàbá rẹ̀. Níbi ayẹyẹ yìí láti rí àwọn emir, òṣìṣẹ́ ìjọba àti ará ìlú pẹ̀lú ètò ààbò tó le dọ̀yìndọ̀yìn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Nigeria Tribune tó jáde lónìí. Àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì NEMA ti ṣe àfihàn wípé 148 ọmọ Nàìjíríà ni wọ́n ti dá padà sílé láti orílẹ̀-èdè Libya pẹ̀lú àjọṣepọ̀ Libyan Directorate for Combating Illegal Migration (DCIM), International Organization for Migration (IOM) àti Nigerian Consulate. Àjọ NEMA ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde tí wọ́n yọ̀ǹda sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X lónìí Ọjọ́rú. NEMA ṣe àfihàn wípé àwọn tí wọ́n dá padà returnees dé sí pápákọ̀ pẹ̀lú ọkọ̀ òfurufú iléeṣẹ́ Boeing kí wọ́n tó gbà wọ́n lálejò ní pápákọ̀ òfurufú Muritala Muhammed láàrin aago 5 kọjá ìṣẹ́jú 35 ìrọ̀lẹ́ ọjọ́ Ìṣẹ́gun. NEMA ṣàlàyé wípé lára àwọn wọ̀nyí láti rí ọkùnrin 13, obìnrin 124 àti ọmọdé 5 pẹ̀lú ọmọ ọwọ́ 3. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Ẹ̀rọ amúnáwá orílẹ̀-èdè Nàìjíríà National Grid ni a gbọ́ wípé ó ti pàdánù agbára rẹ̀ lónìí tí ó dá ọmọ orílẹ̀-èdè sínú òkùnkùn birimùbirimù. Ìròyìn jábọ̀ wípé aago 11 kọjá ìṣẹ́jú díẹ̀ òwúrọ̀ òní Ọjọ́rú ni ìṣẹ̀lẹ̀ yìí wáyé. Agbẹnusọ fún àjọ apínnáká TCN Ndidi Mba kò tíì fi àtẹ̀jíṣẹ́ léde lórí ìṣẹ̀lẹ̀ yìí ṣùgbọ́n orísun ìròyìn láti ọ̀dọ̀ àwọn iléeṣẹ́ apínnáká fìdí ẹ̀ múlẹ̀ wípé dákúrekú wáyé lówùúrọ̀ òní tí ó mú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ amúnáwá ní National Grid pàdánù agbára wọn. Èyí jẹ́ ìgbà àkọ́kọ́ tí National Grid ń dẹnukọlẹ̀ nínú ọdún 2025 lẹ́yìn dákúrekú tí ó ṣẹlẹ̀ nínú oṣù Kínní. Nínú ọdún 2024 ní National Grid paná fún ìgbà 12. Bákan náà ni ó lé ní ìgbà 100 tí ó fi paná láàrin ọdún 10. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Adájọ́ àgbà fún orílẹ̀-èdè Nàìjíríà CJN Adájọ́ Kudirat Kékeré-Ẹkùn ti ké sí àwọn adájọ́ káàkiri orílẹ̀-èdè àti gbogbo àwọn tí ó wà ní ipò àṣẹ láti lo ipò wọn fi ní ipa rere láyé ẹ̀dá ẹgbẹ́ wọn nítorí ọjọ́ ọ̀la. CJN ní gbogbo ẹ̀dá ni ó gbọ́dọ̀ gbìyànjú àti hu ìwà rere nítorí èyí ni yóò mú ẹ̀dá ẹgbẹ́ wọn ṣèrántí wọn yálà ní búburú tàbí ní rere. Adájọ́ Kékeré-Ẹkùn ṣe ìmọ̀ràn yìí lónìí ní ìlú Àbújá níbi Valedictory Court Session tí ó wáyé láti bu ọlá fún olóògbé adájọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ Adájọ́ Stanley Shenko Alagua nínú ọgbà ilé-ẹjọ́ tó ga jùlọ. Adájọ́ àgbà ní bí ó tilẹ̀ jẹ́ wípé Adájọ́ Alagua ti di olóògbé síbẹ̀ iṣẹ́ rẹ̀ ń fọn rere tí kò sì lè parẹ́ láéláé. Ó ní ìpapòdà adájọ́ yìí rán wa létí wípé ayé ń yí lọ, a gbọ́dọ̀ gbìyànjú àti fi ipa rere sílẹ̀ tí ó ṣe é mú yangàn. Ó ní Adájọ́ Alagua jẹ́ ènìyàn àrà ọ̀tọ̀ tí iṣẹ́ rẹ̀ kún fún ìrírí àti òye
kì í ṣonígbéraga, bẹ́ẹ̀ ni ó jẹ́ akíkanjú tí ó jà fitafita fún ohun tí ó ní ìgbàgbọ́ nínú rẹ̀. CGN wá rọ ẹbí olóògbé kí wọ́n tẹ̀síwájú nínú ipa rere tí olóògbé fi sílẹ̀. Lára àwọn tí ó tún sọ̀rọ̀ níbi valedictory session yìí láti rí agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ àti mínísítà fún ẹ̀ka ìdájọ́ Ọmọọba Lateef Fagbemi, ààrẹ ẹgbẹ́ agbẹjọ́rò NBA Mazi Afamozigwe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n bí adájọ́ Alagua ní ọjọ́ 4 oṣù kẹwàá ọdún 1943. Ó jẹ́ ọmọ bíbí ìlú Ogbolamabere, Nembe ní ìpínlẹ̀ Bayelsa. Ó di olóògbé ní ọjọ́ 5 oṣù kejìlá ọdún 2024. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ènìyàn 12 ni a gbọ́ wípé wọ́n ti di olóògbé látara àjàkálẹ̀ àìsàn Lassa fever tí ó bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ Ondo nígbà tí ẹ̀sùn rẹ̀ kò dín ní 112. Alámòjútó gbogbogbò fún ìpínlẹ̀ Olúṣọlá Àjàyí tí ó ṣe àfihàn yìí ní àpapọ̀ ẹ̀sùn tí wọ́n ṣe àkọọ́lẹ̀ rẹ̀ ní ìpínlẹ̀ jẹ́ 353. Ó ní èyí burú jọjọ bí ó ti rọ àwọn òṣìṣẹ́ kólọ̀kódọ̀tí ní ìpínlẹ̀ kí wọ́n jára mọ́ṣẹ́ láti mú ìpínlẹ̀ wà ní ìmọ́tótó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Olórin ilẹ̀ Nàìjíríà Ahmed Ọlọ́ládé Àṣàkẹ́ ti padà pín gààrí pẹ̀lú YBNL Nation. Ọlámídé Àṣàkẹ́ ṣe ìkéde ìpínyà rẹ̀ pẹ̀lú orin tí ó ṣẹ̀ṣẹ̀ yọ̀ǹda tí ó pe àkọlé rẹ̀ ní Why Love lábẹ́ iléeṣẹ́ orin rẹ̀ Gíran Republic. Bí ó tilẹ̀ jẹ́ wípé awuyewuye ti ń lọ lábẹ́lẹ̀ tipẹ́tipẹ́ lórí èdè-àìyedè àárín àwọn méjèèjì, ṣùgbọ́n tí Àṣàkẹ́ dákẹ́ rọ́rọ́ láì fọhùn kí ó tó wá gbé orin rẹ̀ Military jáde láti fi pa wọ́n lẹ́nu mọ́ níbi tí ó ti kan sáárá sí Ọlámídé. Oṣù kejì ọdún 2022 ni Àṣàkẹ́ ti bu ọwọ́ lu ìwé àdéhùn pẹ̀lú YBNL Nation kí ó tó wá rí àdéhùn distribution deal pẹ̀lú Empire nínú oṣù keje ọdún 2022. Ìpínyà rẹ̀ pẹ̀lú YBNL kò mú ìdíwọ́ dání fún àdéhùn pẹ̀lú Empire. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.